ẹ wá wo èrò rẹpẹtẹ tó pàdé Aláàfin Ọ̀yọ́ o. bó bá ṣe pé wọ́n ti sọ fáwọn èèyàn tẹ́lẹ̀ ni, kódà kí wọ́n ti pariwo lórí rédíò fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́, àwọn èrò tó ya wọ ìlú Ọ̀yọ́ lọ́jọ́ Ajé Monday ọjọ́ 13 oṣù kínní ọdún 2025 yìí kò gbọ́dọ̀ pọ̀ jù bẹ́ẹ̀ náà lọ. kódà wọn kò lè tó ìdá mẹ́wàá ohun tó ṣẹlẹ̀ lọ́jọ́ náà. àwọn èèyàn ń ya bí omi ni. Aláàfin wọn tuntun ni wọ́n ń dúró de, Aláàfin Ọ̀yọ́ Ọba Akeem Abímbọ́lá Ọwọ́adé. ó fẹ́rẹ̀ jẹ́ kò sí ibi tí àwọn èèyàn náà kò ti wá, láti gbogbo agbègbè ìlú Ọ̀yọ́, Ìbàdàn àti agbègbè ẹ̀, àti àwọn èrò Èkó pàápàá. ohun tó sì yààyàn lẹ́nu náà ni pé níbo ni wọ́n ti gbọ́ ọ̀rọ̀ yìí, báwo ni wọ́n ṣe mọ̀, nítorí lọ́jọ́ kejì péré tí kábíyèsí dé láti ìlú òyìnbó ni. àmọ́ ohun tó hàn gbangba jù ni pé àwọn Ọ̀yọ́ ti ń retí ọba wọn. nígbà tí wọ́n sì gbọ́ pé ìjọba ti fọwọ́ sí ọba fún wọn, tí ọba náà tún wá jẹ́ èyí tí wọ́n fẹ́ràn, ìdùnnú tí ìlú Ọ̀yọ́ ti rí tipẹ́ ni. bí wọ́n ti ń lọ tí wọ́n ń bọ̀ ni wọ́n ń jó, tí àwọn onílù ń lù, tí àwọn ẹlẹ́ṣin ń gẹṣin. kíá ni wọ́n sì ti dáná àríyá ńlá, tí olórin ìgbàlódé kan sì ti tẹ́ pẹpẹ fàájì tí wọ́n ń forin dá àwọn èèyàn lára yá. Ọba Akeem Abímbọ́lá Ọwọ́adé. ọba balẹ̀ ọba balẹ̀ náà. ọba balẹ̀ ọba balẹ̀ náà. ní wọ́n ṣe kò kánà níjì. ọba balẹ̀ ọba balẹ̀ náà. ikú bàbá yeye Abdulakeem Abímbọ́lá ọmọ Ọwọ́adé. ó ti mọ èyí jẹ náà, ìwọ náà ìwọ pápá, ẹni òdùmọ̀ kò fi ìlú yìí sílẹ̀ kọ́. ìgbà kejì ọba fẹlẹ́ jọba rẹ̀. ṣùgbọ́n gbogbo nǹkan yí padà bìrí nígbà tí Aláàfin tuntun náà wọ̀lú Ọ̀yọ́ dé. àwọn èrò náà kò ṣeé dá dúró mọ́, kálukú ń fẹ́ fojú kan Aláàfin wọn. bí mọ́tò tí Aláàfin wà nínú ẹ̀ ti jáde tí òun náà yọrí síta, báwọn èèyàn náà ti bẹ̀rẹ̀ ariwo rèé. wọ́n sì dá mọ́tò ọ̀hún dúró títí tí kò fi lè lọ mọ́. oríṣiríṣi orin ni wọ́n ń kọ, àmọ́ nígbà tí wọ́n kọ orin kan tí wọ́n ní kábíyèsí wẹ̀yìn rẹ wò, bó o lọ́mọ ogun, bó o lọ́mọ ogun wẹ̀yìn rẹ wò, nígbà náà ni kábíyèsí pàápàá bu ijó dà sí i.
ṣé ẹ wá mọ nǹkan kan bí èrò ti pọ̀ tó tí ẹsẹ̀ kò gbèrò yìí kò sí ẹnìkan tó gbọ́ ẹnìkejì lẹ́nu kò sí ìjà kò sí ìta ìdùnnú náà pàpọ̀ jù. àwọn aráàlú fúnra wọn ni wọ́n ń gbàdúrà fún kábíyèsí ó sì dájú pé ohun tí wọ́n ń sọ ni pé kí adé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kí àṣẹ pẹ́ lẹ́nu aláàfin tuntun ọba Abdulhakeem Abímbọ́lá Òwòadé aláàfin àsìkò tiwa. kábíyèsí ìlú bàbá yẹyẹ aláàfin Ọ̀yọ́ ọba Abdulhakeem Abímbọ́lá Òwòadé. Ọba balẹ̀ ọba balẹ̀ kan. Ọba balẹ̀ ọba balẹ̀ kan. Ìní wo ṣe kò kẹ́rọ̀kẹ́rọ̀ níjù. Ọba balẹ̀ ọba balẹ̀ kan. Ikú bàbá yẹyẹ. Abdulhakeem Abímbọ́lá ọba Òwòadé ó ti mọ èyí jẹná ìwọ náà ìwọ pápá ẹni òjòmọ́ kó fi ìlú yìí sílẹ̀ kọ́. ìgbàkejì ọba fẹlẹ tó bá rẹ. Abdulhakeem kábíyèsí. ìgbàkejì ọba fẹlẹ tó bá rẹ. òyìnbó máa ló pọ̀ làjú yìí wà láṣà. ìgbàkejì ọba fẹlẹ tó bá rẹ. Abdulhakeem kábíyèsí. Aláàfin of Ọ̀yọ́. Ikú bàbá yèyé. Ikú bàbá ní àwọn ọ̀fúnra o. Ẹ̀rù ọba ni mo bà, ọba tó. Ẹ̀rù ọba ni mo bà, ọba tó. Ilé ọba mi, ọba ọba aláṣẹ. Ilé ọba mi, ọba ọba aláṣẹ. Ọba tó dá ní ara, ọba ọba aláṣẹ. Ọba rere ní ojú, ọba ọba aláṣẹ. Ilé ọba tó. Ọba Abdulhakeem Abímbọ́lá Òwòadé wa àbí ọba láwùjọ gbàgbé ojú ìfẹ́ kan ní káwájú àbí ọba láwùjọ gbàgbé. Tòtò ọba tòtò ọba lẹ́sẹ̀ àbí èsì ọba. Ọba Abdulhakeem ikú bàbá yèyé. Ọláyíwọlá Alága ló tẹ̀lé kábíyèsí láti Ìbàdàn délùú Ọ̀yọ́ òun ló mú àbọ̀ ìwádìí bọ̀ fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. Ẹ kú àmójúbà ọba tuntun.